wọ́n mọ̀ wípé irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí gan-an gbogbo ló máa ń tíyàn síta ló máa ń jẹ́ kí àwọn ayé gbóríyìn fún yàn wọ́n máa kan sára síyàn wípé ọmọkùnrin kì í ṣe ọkùnrin lásán ọkùnrin méje ni ọkùnrin tó ju ọkùnrin lọ. Yes, you have to do it, my love. And ìwọ náà dẹ̀ mọ̀ wípé mi ò kì í fi àdúrà ṣeré when it comes to your job. I always pray for you in the morning, in the evening, and at night. Àṣọ Ọlọ́run wá gbàdúrà wa ni. Ọlọ́run gbàdúrà wa ni náà. Because kì í ṣe wípé nǹkan tó ń ṣe àbágbára ẹ̀ òun lè kó máa rí ṣe bí ó ṣe nígbà àdúrà tí mi ń gbà tí wọn náà ń gbà àtúndí àti ẹlẹ́dàá ẹ̀ tí kò kúrò lẹ́yìn ẹ̀. Àdúrà wa ń gbà àwọn gbọdọ̀ ṣojo ìfẹ́ mi. You have to do it. You have to cover the story. Ó ti di dandan máa ṣe ni Ọlọ́run máa ràn mí lọ́wọ́ èmi gan pápá fúnra mi ní dákẹ́ àdúrà ìfẹ́ mi ṣe tó bá wọ wájú báyìí ni mo máa rí tó bá ń wo ìyẹn gbọ́n báyìí ló máa rí ọkùnrin ò máa rí bẹ́ẹ̀ ó mọ̀ ti gbọ́kùnrin sórí ó mọ̀ gbọ́kùnrin ò mọ̀ dá tó yàn wọ́n mọ̀ dá tó yàn á rí tí ó gbẹ̀yìn rẹ̀ ọkùnrin ló ń káàkùn yàn àtúfáwọ̀ ẹ̀kún lórí bọ̀bọ̀ yìí náà lórí ọkùnrin àwọn alátọ̀tọ̀ àwọn ń dìṣáàgì 10 minutes. ṣé ìyàwó ni àbámọ́. ṣé ìyá ẹ̀ ni àbí kí ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń wò ni kí ló kọ fíìmù ọ̀hún gan nǹkan bẹ lábẹ́ ọ̀run ok part 1 ni tí wo part 1 jẹ́ wọ́n part 1 ẹ̀ nǹkan bẹ lábẹ́ ọ̀run part 1 ọkùnrin bò wá ní ẹ̀kan wọn mọ́lẹ̀ ẹ fi ṣokàn wọn mọ́lẹ̀ ẹ jọ kí ni táìtù ẹgẹ́ ń sinmi na God dey make me make him gbé me àdàndàndàndàn ẹgẹ́ ń sinmi kí ni fíìmù ṣé ẹgẹ́ ń sinmi ni àbí kí ni jẹ́ kí n mọ̀ bóyá ó máa jáde ẹgẹ́ ń sinmi ta ló kọrin ọ̀hún gan nàdàgàdì dé mi èmi ò kúkú gbédè ọ̀bọ òun gbédè dọ́ọ̀gì sì ni mí ẹgẹ́ ń sinmi ni dídólóbò ẹ wo ọkùnrin ọmọ ní láàrí èyí mọ̀ ti torí ọkùnrin ìgbàwé àwọn tó ti ya bógi ẹgẹ́ bẹ́ẹ̀ bá mọ tọ́pìkì ẹgẹ́ ń sinmi mi rò pé yóò ta ló kọrin ọ̀hún gan nàmàgàdì dé mi jẹ́ ń sinmi nǹkan bẹ lábẹ́ ọ̀run ní orúkọ tí fíìmù ẹ̀bọ̀ tí mi náà ti wò ẹgẹ́ ń sinmi màá ní mò ń wá ẹgẹ́ ń sinmi ta ló ok Adékúnlé Gold ok kí ni táìtù ẹ̀ ẹgẹ́ ń sinmi Facebook ti di kó lórí yẹrí ẹ̀ o kó lórí yẹrí ẹ̀ ní o ẹgẹ́ ń sinmi ẹ̀yin ọmọ ewé sì ní ẹ̀yin tójú bọlé ẹran ìyanu ẹlòmí ò forí kó jábì àwọn alágbára Facebook ti take over ó ti di orí Facebook yìí ìjà aláṣọ ara àti pásítọ̀ ìjàbọ̀ láti òkùnkùn ló ń lọ lọ́wọ́lọ́wọ́ kí Adékúnlé Gold èmi kí wàá di tọ́pìkì ẹ̀ ń gbà bá lọ Adékúnlé Gold jẹ́ ní táìpù Adékúnlé Gold kí ló dé àwọn nǹkan wà tó yẹ fèsì tẹ́ kíkà ọmọ ti bí òun ṣóògùn sí yín ni ọmọdé mo tẹ̀ ti dọ́dọ̀ gíní tútù gan ti pẹ́ náà ọ̀láì bó ní bólókó ńlá bá ń dóyàn wọn ní gbíngbin la máa ń gbin Adékúnlé something different kí ni tọ́pìkì ẹ̀ Adékúnlé hold kẹ̀ kì í ṣe gold ló fẹ́ mo mọ̀ pé Adékúnlé is my music okay it's my music ṣé my life ó dẹ́ pé my life ni yẹn wo my life ẹgẹ́ ń sinmi tí ò bá jẹ́yìn ẹ́gì àlàlẹ́ ẹ̀ tó lọ lé yẹ́ ẹ̀ tí sùn sùn ìmbà míìtì ẹ̀ka nígbà tí ó wá sí Dublin tí show music gbé wá mọ̀ pé tó má ti gbé olórin wá báwọn wọ́n ti mọ̀ pé èmi ń lo òde wọ́n gbé wá kí mi nínú ilé ní mi pé tí wọ́n sì ti wá báwọn èèyàn ṣọwọ́ kú dúró sáwọn àlejò ibi gíga náà láwọn ọ̀la ǹlẹ́ o ẹ̀yin New Ewé Nation ẹ show love ẹ̀yin new members mo fẹ́ mọ iye àwọn tá a jọ ń lọ lọ́nà ẹjọ́ ní owó ni Tọ́pẹ́ Àlàbí Tọ́pẹ́ Lawal God bless you Esabod tó gbà sí mama na mi million boys ni mama million boys ni
nítorí àwọn million boys tán wà màmá wọn ni dísì ọ̀gẹ̀lì ẹ̀yin lẹ́mọ̀ wà látẹ̀kúra yín sí káàpù tí dọ́tà mi fún mi gan ìmọ̀ bí mo jù sí ni ó yẹ ní dé sórí dísì ọ̀gẹ̀lì ẹ̀yin lẹ́mọ̀ Bumi tọ́mtọ́m mọ́mì I'm new ewé nation mọ̀ mà dìdìrìn onípàlábẹ́ oníkórópọ̀n mẹ́ta kò jẹ́ èèyàn kò jẹ́ ẹlẹ́dẹ̀ Bumi tọ́mtọ́m ààrẹ ò tí ìyá ni mo rò bí màmá rẹ ti mú ọ wá fún ìtọ́jú náà ní ìsìn ó ti ń lọ bí ọdún 5 ní ewé nation ó yẹ kára rí ó ti yẹ kó rí ti sin àṣírí ewé tán wá wọn ò lè rí Ọládélé Genesis please you want Johnson game Ọládélé Genesis please you want you no obo for you Johnson Games alẹ́ àní literate yìí ní Nàìjíríà kí ni tí mo English tó kọ́ ẹ̀ Ọládélé Genesis please you want you her hey ó kò yìnbó bí ìgbà tí èèyàn bá ń kọ wherever you go go wherever you be kò do not say yes rí ọmọdé ilé ayé ń lọ à ń tọ̀ ìgbà tí wàá dùn gan àwọn ọmọ tẹ́ ń bí ní ìsìn rẹ̀ ni pé kán wẹ̀ nínú òjò pátá wọn fi wẹ̀ bá ṣe mọ gbé gbogbo ìkiri ni mo ti bọ̀bọ̀ kan ti ń bẹ ládùúgbò wa ọmọ ìyá Musa a mọ́ fi ṣe yẹ̀yẹ́ inú òjò ni ọmọ ọdún 10 kò yìí dákó látọ̀tọ̀ ọmọ ìyá Musa la máa ń pè níbodè gbogbo ìgbà yẹn eré òṣùpá láwa máa ń ṣe ẹ jẹ́ kí n sọ tún mọ́ Facebook fún yín aró òpin ayé náà ní Facebook beast mark 666 òní Mazubag tó dá Facebook lẹ̀ because Facebook ti cost ọ̀pọ̀lọpọ̀ ní damage gan lots of damages ìgì táwọn sọ pé Esabod ń wo Tálántòlò nígbà mo lójú ìbí blogger mi ni mi n tiẹ̀ mọ̀ pé wà lórí line lánàá mo ṣáà tẹ́ǹkà score pé tú kinní kankan aṣọ wà lórí line ni má sì mọ wo kí n mọ wọ́run rẹ̀ tó gún kí ló dé bó ti ní ẹni tí ò bá fẹ́ kàn wo òun alẹ́ ìrísẹ́ rí ẹ̀yìn ayé ta pa ọ́ ẹ lọ get life nobody has your time wọ́n mo ṣe play my life fún yín kò sẹ́ni tó get time yín èmi á mọ̀ wò yín Kúnlé ẹni ọlá God bless you èmi mọ̀ ẹmọ dídì tí mo fi máa ń wò yín èmi máa ń screenshot comment ni screenshot yín ó kúrò fóònù mi ìbàjẹ́ èmi máa ń screenshot comment ibùgàn comment ayé ìgbà fóònù ẹ̀ ti lọlẹ̀ ayé ìgbà tẹ́ ń lo ayé 111 comment 5 years ń bẹ lórí fóònù because whether you use a fake profile or a real profile tí o bá ti ń threat with death tẹ́ni yẹn bí nǹkan kan wọ́n bá ṣẹlẹ̀ sí yẹn ìhẹn ìjọba á trace ẹ̀ ẹjọ́ tẹ̀ ṣe wá wà bẹ́ẹ̀ pẹ́ Esabod ń wo Tálántòlò ẹjọ́ nítorí ọlọ́ ńgbà ojú mi ò fọ́jẹ́ yín ògo gbọ́dọ̀ pé reading glasses tí mo ní mo wà short sighted long sighted ni mí ní tó bá fà mo lè kà ní tó bá ní àmì mi lè kà mo nísìnyí mo rí kọ́mẹ́ǹtì bó tó bá ní àbá mi lè kà far wolf mo lè kà. ẹgbọ́n lọ kiri ní gbogbo yín tiẹ̀ mọ́ ń sọ pé wọ́n ń wòyìn fún ná ẹ pé ẹgbẹ́ nǹkan sí public glance ìbéèyàn kan ló ṣèṣùnkún lórí Facebook láàárọ̀ ẹ̀ tẹ́ ní ẹ̀rí ńlá fọ́jú ẹ̀yìn àmì ń jẹ èyí ò ìmọ̀rú mọ́tò tí mo ra yín lè rí mọ́tò tí ń gbé mi kiri meanwhile afọ́jú yẹn gbogbo tó ń lọ lórí Facebook pátá ló mọ̀ gbogbo Facebook fracas tó máa ní kó memorize ẹ̀ kó summarize ẹ̀ kó evaluate ẹ̀ Kasali kò níṣẹ́ méjì bíbélì rẹ̀ Facebook fracas ni gbogbo bíbélì tí Kasali mọ̀ Facebook fracas gbogbo tó ń lọ pátá gbogbo tó tún ń dá sọ pé búkì wípé can I shock you bí èèyàn bá ti ẹ̀jà fọ́jú gan èèyàn mọ́ kí ló dé ẹni ṣò tẹ́ bá fẹ́ kéèyàn owó jẹ́ kí n sọ fún yín my dear ẹ ṣe friends only tèmi ni mo mọ̀ wípé èmi ò ní time láti wo show for 1 hour no
mi ìmọ̀ tí gbogbo tí Bísí sọ lé mo kàn mọ̀ pé Bísí wà online mo tàn máa wò tí máa wò after 10 minutes máa kúrò ńbẹ̀ torí the remaining 2 hours yẹn mo ti mọ iye pass ìwé tí màá di iṣẹ́ mi dẹ̀ ni ó need the concentration because spirit ni mo bá ṣiṣẹ́ so mi lè máa fi etí kan gbọ́ kìnní so Facebook kò make sense àṣẹṣẹ bá dùn mí ṣe ní wò ó máa wò ó náà yẹ máa ń wẹ̀ sí ọ̀tẹ́ náà kí ló dé tí mi ní wò ṣóhun òwò mi ni ṣé rí ẹ̀yìn kan náà tó wà lórí àwọn kàtígórì kan ìwà lórí Facebook ọmọ gbọ́ I don't watch her I'm a silent watcher àwọn níyà yẹn sọ báyìí lánàá wọ́n táàgì ẹ̀ sí mi ni you are a fool no one is tagging you anything ṣé ẹ mọ̀ mú ní gbogbo ẹ tó bá ti ń ṣe Facebook chat ẹ ti ń ṣe lórí Instagram ẹ ti ń ṣe lórí YouTube ní lórí any social media including myself àwa tá a lépo lójú ni gbogbo ala ní mental problem any mental problem gidi but fortunately tó máa sọ pé ta ló make ẹ lórí Facebook yìí Esabod gbogbo ayé máa dárúkọ because orí mi pé ẹ̀yin náà sọ lálágbárí ni mí ẹ máa ń pè mí scammer ẹ pè mí yahoo ẹ kò ṣe nǹkan kan orúkọ mi ò sí lórí Google pé mo scam rí so n tẹ́ ń sọ yẹn àpàlà báàgì sóòrò ni tó ní kí n gara ẹ̀ jọ ètò alẹ́ mo lè ka kíní without glasses ó lè ka bí kàn fẹ́ máa bójú mi bí mo ṣe máa lo glasses ni wípé mo máa ń fi ẹ̀wù níṣẹ́ kọ̀ǹpútà wà títàn so mo máa ń lo glasses so that láti protect ojú mi àti pé mo máa ń lo live chat screen yìí náà ó lè affect ojú so wọ́n dára láti protect ẹ̀ Esabod ohun talent ló kéré tí mi ní wò ajọ́ ń jẹ́ra wá wò ni àbí mo wá sórí Facebook mo dì láì pé mo dì ṣé mo wá declare ara mi pé ojú mi fọ́ ni ojú mi ríran náà etí mi sì gbọ́ràn alẹ́ yẹn ṣe àmọ́ dán wèrè wò káwọn wò yẹn ó fẹ́ wò yẹn pa ni pàpàpàpò mo máa ń wò mí ṣe ní wò ẹ mọ̀ yìí pé mo máa ń collect informations tẹ́ bá ń ṣe show so mo máa ń láti gbọ́ mi ewé bá ń ṣe show mi ní wò bí ètà bá ń ṣe show ibẹ̀ mo máa lọ any reason why bẹ́ẹ̀ bá wá fọ́lé Esabod lọ́la ẹ máa ń sọ mo bá wọn pa mi gan jà nínú meeting nígbà kan àwọn bàṣọ náà mo ní wọ́n ní lágbájá jáde àsìkò tí mi kì í léwò yìí tẹ́ ẹ̀ bá ti ṣe show before 2 o'clock mi ò lè rí yín nǹkan bíi 3-4 mo máa ń jí of course wọ́n dẹ̀ pé ẹ̀ tí ń ṣe show tí wọ́n rí pé kò make sense bóyá ẹ̀ sọ̀rọ̀ nípa tó ń lọ ní Nàìjíríà tí mo rí pé ẹ̀ ń repeat words lórí ẹ̀ máa ń recycle ni máa jápa kúrò ń bẹ́ẹ̀ ni ká ní ìwúyàn silent watchers gan wòran ju lousy watchers lọ ó ní mo jáde lóru yìí 2.2 ló tó ń wò mí àbí mo tó ń ra viewers lóru ni ṣé rí Facebook ó ti bẹ̀rẹ̀ sí ń ka ìwé Ephesians mo ka chapter 1 mo ti ka dé chapter 2 ó fẹ́ sọ tó lọ́n sọ nípa òpin ayé náà ni pé ohun tó ń ṣẹlẹ̀ Facebook ọ̀nà ìparun ni ẹ gbogbo àwa táwa lórí Facebook pátápátá inú náà là ń lọ Ọlọ́run ìpè bí èyí sọ pé ẹ lọ́nu náà gbogbo wa pátá wọ́n ti dá hellfire alẹ́ fún wa wẹ́dẹ̀ òun preach ọ̀rọ̀ Ọlọ́run ni o òun preach ọ̀rọ̀ ànábì ni o wà láì inú iná torí pé Ọlọ́run gún sọ fún mi pé evangelism kì í ṣe orí Facebook ló wà ẹ̀rí èmi kúkú mu sìgá mo ti àfiná kọ́ra mo ń fi náà ju sìgá mo ti fi ń jóra mi gbogbo wa pátá kẹwù tẹ́ bá ń gbọ́ kẹwù inú náà ni gbogbo wa ń lọ pátá àti Holy Mary tó pé ẹ Holy Mary tó ní SU ní ẹ tó bá ti wà lórí Facebook inú náà everybody ń lọ ẹ fún wọn pé bẹ́ẹ̀ bá ṣe ń bọ́ mi lọ́wọ́ lèmi mọ́ ń bọ̀ ọ̀ka ètò mo tún sọ díìsì yìí mo tún ti gbóhùn ọ̀kì fún yín olórí burúkú rẹ̀ ọmọ rẹ̀ wọnú ilé wálé wọnú náà sínú ìtẹ́mọ̀ fi bú mi lèmi ò mọ̀ sọ any reason why ẹ jọ with all what we are seeing on social media ìwo ló wà bìbìlìkù gbogbo pásọ̀ tó ń wá sùúrù lórí Facebook pátá inú náà gbogbo wa pàdé ni kì í ṣe pàdé lẹ́sẹ̀ Jésù a ó pàdé nínú inú hẹ́ẹ̀lì gbogbo wa ń lọ ṣọ́ọ̀ṣì ẹ kéré ni o pásọ̀ Afọlábí
gbogbo wa jọ ń lọ ní àmúra wa lọ́wọ́ bàbá ṣe ń jọ ń lọ ni nítorí wípé àtàwọn tó láwọn wá o motivational speaker ní o wọ́n wá ń sọ wípé ẹ jẹ́ ká máa ṣe dáadáa inú lẹ́yìn náà ń lọ gbogbo wa ní pátápátá tó bá ti sáyẹ̀nsì orí Facebook ẹ fàyà tí ń dúró díẹ̀ torí ibẹ̀ ni ẹ̀ṣẹ̀ parí sí ibẹ̀ ni àgàbàgebè ló parí sí ibẹ̀ ni bíbélì ní ẹ má ṣe gẹ́rìí èké síra yín àwọn Kasali ń wọjà ṣe rí tẹ́ni yẹn sọ àwọn ó ṣojú àwọn tí ó tẹ̀ kọ́kọ́ lọ nínú kàtígórì àwọn sálẹ̀ àwọn tó máa ń pè calling show iná tó ń dá fẹ̀yìn ojú ti àwọ̀ ìtawà iná tèmi lọ́wọ́rọ́ díẹ̀ ó lọ́wọ́rọ́ díẹ̀ ọmọ gbọ́ èmi ó sì tún mọ́ sọ fún yín pé sẹ́ alóbìnrin tẹ́ sọ̀rọ̀ ẹ̀ tán mo sì rí ìjẹta kò rí o kò mọ́ o orí Facebook ní àpòrọ̀ tako ni ló wà ẹjẹ́ ya jẹ́ ká tètè jayé tá a jẹ lórí Facebook ẹjẹ́ abẹ́ èbú tá a bà bú ẹjẹ́ àbúra wa ẹtútọ́ sí mi lójú ẹ pé tó kún bọ̀ ẹ pé sadọ́ọ̀gì bó o pè mí dáadáa bó o pè mọ́mì àjẹ́ ń lọ ni inú náà ni furnace fire ni torí ọpẹ́lọpẹ́ social media ló jẹ́ ká mọ ìwà èèyàn ìgbà tí ó sì social media àwọn èèyàn tí ń jalè ní Nàìjíríà tipẹ́tipẹ́ àwọn ọba tí ń gbalẹ̀ tipẹ́ wọ́n ti ń wa gold tipẹ́ wọ́n ti ń gbalé onílé tipẹ́tipẹ́ but wọ́n ti fi owó bo newspaper kò jẹ́ ká mọ̀ bàbá dẹ̀ rí wọn á kúnlé ẹ̀rí pọ́ bò ní yìí mọ̀ fẹ́ ní bọ́ọ̀dì ní ìsìn torí kábíyèsí o Aláàfin Ọ̀yọ́ àwọn ìyàwó tó yẹ kẹ́ ẹ fẹ́ bàbá mi ti fẹ́ gbogbo wọn bàbá mi ti fẹ́ gbogbo wọn àwọn ọmọ tó fáìn nísìn mú kò fààyè pé táìfì rẹ ọmọ kékeré fẹ́ bàbá mi Lámídì Adéyẹmí kàn mú gbogbo wọn lọ ni àti ìwọ ọba tó ń wò mí sálẹ̀ ń wọṣà inú iná ló ń lọ ṣé tó wá rí set of fire táwọn pásítọ̀ máa lọ lórí Facebook àwọn mother in Christ àwọn prophet and prophetess iná tí ó jó wọn pátápátá la àwọn iná tí wọ́n iná gbogbo wa ní gírèdì àti àáfà gbogbo yín iná nu iná lẹ̀ ń lọ torí pé ìwé mímọ́ fi yé mi wípé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ó ní ẹ lọ sí gbọ̀ngàn àwọn ènìyàn ó ní ẹ lọ láti ilé ojúlé sójúlé ó ní ẹ lọ sí hospital ẹ lọ sí ọgbà wèrè àní aláìní tí ebi ń pa ẹ wá ń preach fáwọn fake profile iná ní kẹwù ìwàásù yín gbogbo ẹ̀yẹ pastor prophetess kò dé ìjọba Ọlọ́run inú iná ẹ jẹ ṣégè. Am I communicating? Let me shock you. Inú náà ni o wọ́n ní ẹ má ṣe gẹ́rìí èké gbogbo tí ò ṣojú ọ̀pọ̀lọpọ̀ bí mo ṣe wé skáàfù nísìn ẹnìkan lè pè wọlé skáàfù tó wé yẹn ọ̀dọ̀ òun ló ti rà kì í ṣe sọ̀dọ̀ rẹ̀ mo ti rà orí Facebook mo rí téèyàn tí máa ń ṣépè pẹ̀lú orúkọ Ọlọ́run ẹran tí gbà tí olórí burúkú onísun ẹ̀gẹ̀ ẹ̀yẹn yàwá onísun ẹ̀gẹ̀ tí gbogbo nǹkan lé ayé ẹ̀ ń dàrú tọkọ tó ń fẹ́ yàwó mọ́ lára ó sì pè wọlé sórí ṣáàtì ògùfẹ̀ ó ní ọmọ lásbọ̀n mi lóyún ó nígbà tó ṣe tó máa bímọ òkú ni wípé I swear to the God Almighty ojú òun ló ṣe ẹ rò pé ṣé wá rí gbogbo nǹkan tẹ́ fi ń ṣayọ̀ yìí ní nasmọ́jì pé a ti fi ìdí ẹ̀ múlẹ̀ nínú Quran èmi ò ń búra èké o ẹ rí pé mi sábà fẹ́ra mi búra ó dá true tí n bá sọ̀rọ̀ tó bá believe that is your headache bí mo sọ̀rọ̀ bó believe kò ná mi ń kọ́bọ̀ oyún wèrè ni kò ná mi ń kólóbò ọmọ mi tí ó lóyún rí bí ẹ bọ́ bá ní boyfriend bóyá ṣe bẹ̀rẹ̀ sí ní látàná àbẹ̀ níyẹn ni wàhálà bí mo ti sọ fún pé tí ìbá mo boyfriend sí 6 months máa lọ wẹ́rí fún lódò tó ń ṣan ọmọ tó ń lọ 22 ọmọ yẹ kó rí mi burú ọmọ yẹ pé kò lójú awẹ́ ó ṣàmọ̀ pé lójú awẹ́ kékeré kọ́ mọ̀ pé ó ti di pa ó ní ojú òun ni last born tèmi tí ó lóyún rí tí ó sì lóyún lágbára Ọlọ́run ó ló bí òkú ọmọ báyìí ó sì fojú ó ní òun búra pẹ̀lú orúkọ Ọlọ́run kí ni Bíbélì sọ nípa tó ń burú ní má ṣe pé orúkọ Ọlọ́run rẹ lásán ó ní ẹnikẹ́ni tó bá ń búrọ fake lórúkọ Ọlọ́run ó ní wàá di ẹni àìyẹ
ẹ lọ nu bíbélì mímọ́ verse yẹn. Tọ́nà yín bá wá rojú, ọ̀nà yín dàrú, gbogbo nǹkan jábọ́ fún yín, nǹkan ò lọ déédéé fún yín, ẹ ní fura wípé ẹ ti búra èké, ìpè ìpèsè ń jà lóòótọ́. Wíwò kó kàkà kó tẹ̀ wá búra wípé ojú òun lọmọ yẹn ló ti bímọ tó kú. Òun búra fẹ́lẹ́ dá òun. Orúkọ Ọlọ́run lórí Facebook yìí náà. Tí n bá mọ̀ pé gbàkan èmi náà máa ń ṣe calling show. But mo rí i pé majority àwọn tó ń calling, àwọn tó ti wà frustrated, depressed soul ni wọ́n. Every show wọ́n call o, mo ti ẹ̀ mastermind ohun 2 people. Ó máa ń pè sí ọ̀dọ̀ PP, ó ń pè sọ́dọ̀ Anamoyawa, ó ń pè sọ́dọ̀ Talent Olu Àbíkú. Mo dá ohun yẹn mọ̀ bàgẹ́. Ohun ẹni yẹn kò jó ohun ọkùnrin, kò jó ohun obìnrin báyìí. Ohun yìí mo mú ohun yìí, ó ti pè sọ́dọ̀ tèmi náà rí. In favour of us ni o. Ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́rí yín tó ń ṣẹlẹ̀ lórí Facebook, yín tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè, ìjọ tọ́lọ́run ti dá yé àti ọ̀run ni, yín tó ń ṣẹlẹ̀ ni. Ṣé mọ̀ pé ọ̀tá àdúgbò ìgbà tí ó ti sí social media, ìyáálé ọ̀kan kan ń gbógun tògo yín, kò bá yín tán. Ilé ìwé tẹ́ ẹ lọ, ọmọ school, wọ́n máa dìtẹ̀ mọ́ yín ní boarding house. Wọ́n ṣẹ́rí buka bully. Nígbà tí wèrè kan máa sọ pé we are no cyberbully tí ń wẹ́. Ìyá ẹ̀ kò lè fight bully. It's been an existence. Ìjọ ta ti dá Adam. Ṣé kí ejò tó lọ bá Adam àti Éfà sì yẹ kó bully wọn ni? Ó bully wọn ni. Temptation náà bully ni. Ọlọ́pàá gan. That is why àwọn ọlọ́pàá wò pé ó ti ya wèrè. Ọlọ́pàá gan ò lè á sọ fún yín wípé people are bullying me. And if you don't want to be bullied, yeah, go to the Facebook. They do bully us as well. Nobody has a control. Bully is there. Even when you have your sí nursery school, tó bá ń gé apple lọ́wọ́, ọmọ kékeré ẹgbẹ́ àjàgbà lọ́wọ́ ẹ̀. It's a bully. Bully has been okay. Inti Esau àti Jacob ṣe bully. Ìwọ wèrè kan tó lórísun wà ní ẹnẹ sábàbọlẹ tẹyìn, we are fighting against bully. Wọ́n jẹ́ bí ọlọ́pàá ni, àbò jẹ́ bí Metropolitan Police. Ǹjẹ́ tó ti ń rojọ́ fọlọ́pàá wípé wọ́n ń bully ẹ̀, kí lọ́lọ́pàá máa ń sọ wọ́n wá ní anything on Facebook is none of our business. Deactivate your accounts. Deactivate your accounts. Bully has been in an existence for long. Nígbà tí Esau àti Jacob, favorite Jacob, àmì favorite bàbá rẹ̀, Isaki, Esau, Jacob, yes. Ó dẹ̀ pé ta ló bí wọn náà? Ǹjẹ́ Isaki kọ́ ni? Ibi ò rí lè mọ Bíbélì o, àmì spiritualist. Ó dẹ̀ pé wọ́n ní kó lọ sí àṣàrò wá. Jacob, ìyá ẹ̀ sọ fún un, ó búlì rẹ̀, ó sáré outsmart ẹ̀, ó gba èrè. Ìyẹn gba èrè tó mẹ́fọ̀ Esau, ó gbà lọ́wọ́ Esau. Bully ti wà tipẹ́. Bully ni. Nobody can fight a bully. If you don't want to be bullied, remove yourself on social media. That is what the police will tell you. Remove yourself. Bully is not within the Nigerians alone. That is why I do look at you as an entity and I say, Nigerians are bully. It's everywhere. The white do bully white because you are not in their forum. India, they do bully because you don't know what they are writing. You can't read their language. Bully is everywhere. How do you know they don't bully King of Saudi Arabia? Because you don't know their language. It's because we are hearing our accent. Bully. It's everywhere. There's a white woman on YouTube. She is a white witch like me. I get funfun. Ewé àtegbò ló ń ṣe. But òyìnbó British ni. Ó wá ń kọ́ wọn ní spiritual kan bó ṣe máa lo ewé àbí nǹkan kan. At the end of the day, ó wá sọ pé I read some comments, very nasty comments. What have I done to you? Why are you bullying me? Àwọn kankan wà ṣé lórí Facebook. Ìtẹ́ ọ̀rọ̀ yín ò fi ń get me mọ́. Let me tell you. Ìgbà kan ló máa ń get mi. Ẹ bá ti ní olórí burúkú Esabod. Màá ní kò ní dá fún yín. Gone are the days.
Google ọpọ́n ọ̀fà mi ẹ̀mí ni máa búlé èmi tèmi á fi kú ni torí pé kí ni I have a successful trademark which is Esabod. If you don't use Esabod name you can never get a viewer. You cannot. Once you are using Esabod name for negative reason, of course I have captured you. Ẹrú mi ni ẹ́. You know, you don't have a glory because I will never use your name to do a chat because you are nobody. I'm an influential woman. I deal with influential people. Nítorí bá fi mú èmi kí n máa sọ pé mò ń blog àwọn ọba, mò ń blog àwọn olóṣèlú, àwọn èèyàn ńláńlá lè mi blog tó pé ipò ńlá ni mo wà. So tẹ́yìn náà bá ti ń blog mi, èèyàn ńlá lẹ́yìn náà ń blog yẹn. Torí àwọn tí ò lóókọ gan tó ń blog, àwọn tí ò lóókọ gan tẹ́ bá blog wọn ní fún yín viewers mi wà wọ́n bú yín gan, wọ́n tẹ̀ tún bú yín gan. Tó pé wọn ò lóókọ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀rí wọn ni. Why would I be concerned pé ẹ̀ ń jáde ẹ̀ ń bú Esabod? Bí ilé ẹbí mi náà ń bá gbà láì mò ń bú àwọn tó wà lókè. Ẹ̀yin tẹ́ wà sálẹ̀ náà ó ibi òkan lè lóókọ yín torúkọ yín ò já nǹkan kan aláǹ pè já nǹkan kan. Ẹ pé mi ń dárúkọ yín gan bíi Tálántolú ń da vomit. Torí pé kí ni mo fún ẹ lórúkọ yẹn láti lò nígbà tó wọ Facebook ní 2016 mo rò pé ó ti yẹ kó méèkì ẹ lórí ẹ. Ẹ wo gbogbo àwọn tó ń pera wọn ní speaker spoken car lórí Facebook yìí. Ẹ má yẹ kó dárúkọ Esabod wọn lè ní viewers. Just like Genesis Oladele ẹ máa ń ṣiṣẹ́ àwọn other pastors ẹ kè ní viewers. Nítorí pé Genesis Oladele torí atrocity tó ti perform àwọn ìwà tó ti wù ebi ò tiẹ̀ wà mọ́ yìí pé nǹkan kan tó kọ̀ dùn mí nínú gbogbo ọ̀rọ̀ ẹ Genesis wà láì mo wà pẹ̀lú ẹ̀ nínú battle yìí o Genesis ń lè bọ́ ọjà o àlàyé ń lè bọ́ ọjà ọmọ nǹkan kan tí mi ṣe lè bọ́ ọjà mi ò pọ̀ lófo gan nìwọ náà tó ní olóhùn làwọn olóhùn olówó lọ́wọ́ pé olófo ní bínú ológo nígbà tí àgbàlùmọ̀ bá gbọ́n bá domi inú àgbọn nà igi àfẹ́ àṣe packaging gbogbo ẹ̀ èyó àṣẹ́mi gan bẹ́tà ọwọ́ mi tún yọjú ti ẹ lọ. The same tactics náà ló lò fún mi nígbà tó wà lẹ́kọ̀ọ́ ṣé rántí nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ tó pe ọmọ olójú bí ojú àyà yẹn ẹni tí máa ń pààyàn within 7 days ìyàwó babaláwo ó wá bọ́ sọ́jọ́ kórè ẹ̀ mo dẹ̀ wà lẹ́kọ̀ọ́ máa ní màá sẹ́ndì nǹkan fún ìkórè yìí olóòkè ń gbowó number 1 ó tún ní òkè ń gbé kọlù ará ìlú òyìnbó olóòkè ń gbé kọlù ará ìlú òyìnbó ó ní because wọn ò ní nǹkan kan tó fẹ́ ọ̀fẹ́ ó ní wọn á dẹ̀ mọ̀ máa tún máa arrogant olówó hate láti máa gbé fóònù ará ìlú òyìnbó. The same thing náà ni àti ẹ̀mọ́ tá a pè Bukky Jesse bí ìyàwó kékeré ni bí ìyàwó ńlá ni bí ọ̀rẹ́ ni bí mọ̀mọ́ rẹ ni bí ẹ̀gbọ́n rẹ ni bọ́ tí ẹ di púpọ̀ lọ́dọ̀ rẹ̀ káyà sọ pé tí ẹ ó di púpọ̀ ní ọwọ́ ẹ̀ torí interfinger ẹ̀yìn ara yín ló yé ṣùgbọ́n àwọn confession tá à ń gbọ́ bí bá ṣe èmi ò ní believe ká ní Bukky sọ pé wọ́n ní òní nǹkan kan fún ẹ ló sọ oníṣòwò fẹ́ parí ẹni pé òní 100,000 lóṣooṣù ó ní gbogbo tó ń ṣe tó ń ní kán háwó yẹn owó tó ń fún ẹ pé kò fi tọrẹ ẹni pé ìwọ gangan ò lówó táàtú mọ́pò kì í sanwó workers yíyí tó wá ń bá Wàsíù kọrin Wàsíù gan ò lówó kí lẹ̀ ń pè lówó náà ẹjọ́ kí lẹ̀ ń pè lówó kì í ṣe gbogbo ẹni tó lọ́kọ́lé lólówó ẹgbàá bẹ́ẹ̀ gbogbo olówó Nàìjíríà tí ò bá lè máa ẹgẹ́ ń lo long charger torí mi mọ̀ pé mo máa sọ̀rọ̀ tó ìmọ̀ kan ní wá sọ pé ẹgẹ́ ń sinmi ni ìmọ̀ pé yóò bá kó tó di pé ó gbá pa. Ebi ò mọ tá à ń pè ní owó Nàìjíríà olówó Nàìjíríà tí ò bá lè máa lọ annually 2 times in a year lọ síbi eré Amẹ́ríkà Canada fún holiday tó jókòó sí Nàìjíríà gbogbo ẹni tí ó bá láwọn kì í ṣolówó lẹ́gbẹ̀ẹ́ tèmi mọ̀ tún mo lówó ṣá. Mọ̀ tún mo lówó
ìtumọ̀ olówó ni ẹni tó bá ná owó kì í ṣe it's not for ẹni tó bá láhùn. Wàsíù ò náwó fóbìnrin náà ọkọ mi ni o yóò fẹ́ ẹ̀dọ́ mi pa dídó yìí. Wàsíù ẹni tó bá láhùn ń ṣe olówó but tẹ́ ẹ bá ṣàtìrí pé kinní kan wọ́n ti kúnlé wọn láró wọ́n ti lówó ni ẹ mọ owó ìtàn fi kọ ẹ mọ tó mọ lówó ní Nàìjíríà irú tí rose là ń ṣe ní ìsẹ everybody àmọ́ kò lówó ni because fi ohun gangan ni wọ́n pè ní feed the nation. Àwọn tó fẹ́ compete pẹ̀lú wọn lọ́jọ́ kìíní yọta ti gbọ́ Esabod fọ́mìlítì àti rí kọ́kọ́ compete wọ́n sá lọ ni yọta ti sọ pé èkúrú àti pọ̀nmọ́ funfun oná kó sínú vánù. Mo gbé fóònù mi sílẹ̀. Facebook Satani is mark of beast 666 anybody kó o jẹ́ professor kó o jẹ́ kábíyèsí kó o wà sálẹ̀ wọ̀ta inú náà gbogbo yẹn lọ pátá. Ó ti kúrò ní networking for friends kì í ṣe ẹni tó lòun ṣe ó ṣe with an intention with that if you want to check your old friends to connect with them your family to connect ó ti wá di wípé ẹni tí yóò mẹ́gan tó ò bá tán yóò send a friend request. Ìgbà kan Facebook pàtó kọ́kọ́ ṣe abẹ́lé pé do you know this person kó tó accept ẹ̀ ìgbà yẹn máa ń bi wá lérí èèyàn ló pé wà nígbà yẹn bàtà ṣe join Facebook èèyàn ní kò mọ̀ pé ẹranko ni ló wà nílé ayé tẹ́yìn bá sẹ́ I need do you know that person ogun tiẹ̀ wá bí yín léèrè mọ́ níbi tí wọ́n ti accept yín báyìí gbàrà tẹ́ bá kí ẹni yẹn you are beautiful my uncle ẹrù bí wọ́n tan ni wọ́n ọ̀dẹ̀ tán rádaràda. Tẹ́ ẹ bá wo impact Facebook ẹ rí i pé it's a mark of beast. Ọ̀pọ̀lọpọ̀ ti lose iṣẹ́ lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ ti lose home ẹ̀ lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti jóná báyìí fàyà ṣé nígbà tó bá gbé ọbẹ̀ kaná tó ń ṣe ṣáàtì tó ti wà carried away fún ṣáàtì tí ò make sense wà kàn rí i pé smoke alarm tó gbangbangbangbangbangba. Kí ni kìrìsìtẹ́nì àti mùsùlùmí kí lẹ̀ ń ṣe lórí Facebook ẹ̀yin oníṣẹ̀ṣe ṣé ẹ tún gbórí ṣàwà sórí Facebook ni ẹ ń lọ inú náà gidigidi èmi ò bá yín lọ lórí Facebook kò ìgbà táwọn àkọ́kọ́ join 2012 kò rí rádaràda báyìí àmì tí mo bẹ̀rẹ̀ blogging 2012 kò rí 2008 mo join gbogbo ò rí rádaràda báyìí kò rí rádaràda o bloggers mélòó kan ló wà ń bẹ̀ nígbà yẹn bí i méjì àbí mẹ́ta kò tí ì di rádaràda kẹ́yìn ọmọ Sàtánì ìtòdì. Facebook wá jẹ́ ṣé wọ́n rà àwọn categories àwọn tó ń comment lórí Facebook categories mẹ́ta ni. Àwọn olótìtọ́ bíi tèmi tí wọ́n kí ẹ̀ wọ́n kàn sọ̀rọ̀ bó bá ṣe rí òbá àbò wọn kò kó kàn wọ́n. Category kejì ẹni tó ní terminal illness tó ti dájọ́ òkú fún bóyá wà ní cancer home ni bóyá wà ní hospital ni àbí kan sọ fún mi pé àìsàn tó ń ṣe ìkanra yẹn the person is ready to die with you. Ṣé pé tí ó bá sí social media ẹni tó ń sọ fún mi pé okay you have a terminal illness o ò ní pẹ́ kú o ìpò lọ́ọ̀ ló máa pè olúwa wọ́n ti wá bílí orí Facebook sí ìròyìn pé táwọn ẹ wo táìmù náà 2.6 tẹ bá máa wí ẹni ìyá yìí ò tí ì sùn ṣẹ́yìn sùn lẹ́rìí ni àjọ sùn ni à ń pèpè àánú náà lẹ̀. Yẹn number then terminal illness to include the majority of barren women tó ti wà outdated tó bí age àtọ́mọ́pá wọn ò lè bímọ mọ́ they are ready to spoil your destiny. And again in tó ń ṣẹlẹ̀ kí social media tó wà gangan nìyẹn tó fi sọ yí pé 90% tí ò bímọ láyé àwọn ló ń gbàyẹ̀ jù wọ́n rẹ́dí láti pọ̀ ọmọ àdúgbò ṣọ́nbọ̀ ọmọ àdúgbò tán wọ́n bá tán pé kó wọn bímọ ìyá rẹ̀ bóyá rẹ̀ sì ni ìyá rẹ̀ ń tà wọ́n fẹ́ kọ́mọ yẹn kó wá gbé mọ́tò fún ìyá rẹ̀ wọ́n máa dà láàmú.
in tó ń ṣẹlẹ̀ in a real life ló ń ṣẹlẹ̀ lórí Facebook, let me tell you. In tó ń ṣẹlẹ̀ in real life. Tẹ́ bá gbọ́ real life, inside life, Facebook ni. Mo ṣe máa sọ yí pé tó o bá lóògùn arìnyọ̀ má lọ jẹ aáyán lọ lórí Facebook. It's either you remain as a silent watcher. Don't be a noisy watcher. Irú orí Facebook yìí pẹ̀lú ìṣèpá kejì pé ìṣèpá yàtẹ̀mí nìkan rí táwọn èèyàn rí kan ni. Wọ́n ń lo jíngí tó ń jẹ́ mirror tó fi monitor whether you are on Facebook, on private, on friends only, on everything. They are seeing you in their occultic realm. Category ẹnì kẹta tó wà lórí Facebook. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó fẹ́ wá learn wọn ò nínú burúkú, wọn ò ń ṣèkà, but wọ́n fẹ́ sọ òtítọ́. Àwọn kejì làwọn aláàárẹ̀. Bí àwọn lórísun ẹ̀gẹ̀ tí yóò dákẹ́, táyé wọn ti bàjẹ́ pẹ̀lú àìsàn lóríṣiríṣi. Wọ́n á wò pé káwọn tó kú, wọ́n fẹ́ frustrate life wọn náà. That is why I don't reply them again. Mo dìde study, mo Google ẹni. Depressed souls. Wọ́n pọ̀ ní orí Facebook. Ẹ dẹ̀ mọ̀ yìí pé àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ due to unemployment in Nigeria. But nílùú òyìnbó àwọn tí ìjọba ń bọ́, people on social welfare, they don't have a life. They don't have a life. They are the category of people that monitors your progress, whether you are a speaker or you are a non-speaker. They are just a sadist because they don't have a life. They have jeopardized their life due to their laziness. Category kẹta ni mo sọ fún yín. Aláìsàn tó fẹ́ kú, ó fẹ́ ba ayé jẹ́ kó tó kú. Àwọn lára wọn ni àwọn tí ò bímọ. Àwọn ẹwúrú fásá tó ní pé kán gbá ẹ lála, bó bá gbọ́ kó ó dẹ̀ ti ń lọ 60 tó lọ ń ṣògùn ayé lála kiri orí Facebook kó kán gbé sínú speaker torí pé ògègé mi ló ń bá wí. Àwọn tí ò bímọ nìyẹn. Ló ti jẹ́ pé ẹlòmíì tí Nàìjíríà lè ti sọ pé tó yẹ òkè tí ń bá bímọ mo rẹ́dí láti pọ̀ ọmọ ọlọ́mọ jẹ, mo rẹ́dí láti pọ̀ ọmọ orogún mi jẹ, mo ní láti pín nìkan kan tó yẹ ó kọ́ mọ̀ nǹkan ní Áfíríkà. They don't believe in destiny. Pé gbogbo wa kọ́ la máa bímọ. Àwọn ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tó máa ń bú jẹrí, àwọn tó yẹ pé 24 hours they will be cropping. Tẹ́ bá kẹ́ tó sùn they are still cropping. Ẹ tún jí lóru ẹ lọ́tọ̀ they are still cropping. Ẹ tún jí láàárọ̀ kùtùkùtù they are still cropping. Àwọn yẹn ni category aláyé bàjẹ́. They don't have a progressive life. They are rendered useless. Okay, mo ti post office dé. Shopping tí mo wọ ṣọ́ọ̀bù yẹn lẹ́ẹ̀kan máa fi receipt hàn almost 900 lọ́jà tí mo rà ń bẹ̀. Receipt yẹn máa wà ní báàgì mi tí ìbáṣepọ̀ báàgì mo ti yọ síbì kan ni. Gbogbo shopping yẹn wà ní sitting room ní kan já síbẹ̀. Mi ì ra television kí n ra bed cover kò yé ti kankan 898. Ọ̀gá kú lóhùn ń parọ́ máa fi hàn. Ṣé tí mi ì bá ṣiṣẹ́? Ṣé tí mi ò bá ṣiṣẹ́? Ṣé kò ní ro mí lójú? Tẹ́ bá wá rí pé mo ra irú àwọn yẹn ló máa ń mọ́nítọ̀ èèyàn kiri orí Facebook. Irú àwọn yẹn tó bá rí wípé aṣọ tẹ́ ẹ wọ̀ yìí ó wọ́n, nǹkan tẹ́ ẹ wọ̀ yìí ó wọ́n because they cannot afford it. Wọ́n á máa fẹnu bàjẹ́ because ayé tí wọ́n ti bàjẹ́. Wọ́n dẹ̀ mọ̀ pé definitely pé ayé àwọn ti bàjẹ́. Ẹni wò ti máa rí rìsíìtì náà. Mo ṣe ní lálẹ́ ìlú bí mo ti kẹ́ ṣé mo fọwọ́ ọ̀nà bá pẹ́ẹ́sì lò. Wọ́n fi hàn máa fi hàn yín. Mo lè lọ sí ti rúùmù kẹrí. Okay, mo ti rí. Èmi mọ owó ná ó di dandan kí n ṣiṣẹ́ torí ìlọ́kọ tí ń fún mi lówó mi ní ṣúgà dájì. Ipe mo kàn wọ store nìyẹn o. Gbogbo tí mo rà gan máa fi hàn yín sí ti rúùmù. Mo ra drink ra gbogbo ṣẹ́rí 807.
then the second receipt tí mo kọ́kọ́ san pé kọ́kọ́ bá mi gbẹ́rù jáde tí mo tún ṣe receipt kejì yẹn náà mo tún wá ṣé ti rí kí ni nǹkan tí mo rà kò sí tẹlifíṣàn bẹ́ẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ ṣé rí black gold coffee àwọn nǹkan kitchen nǹkan kan. ẹ jọ bí mo ṣe fi receipt yẹn hàn nísìn mo fẹ́ fa nǹkan kan yọ ńbẹ̀ ṣé wá rí àwọn tí wọn ò ṣiṣẹ́ àwọn agbélé ayé wa pòfo àwọn tí ó bìlíìfì pé apá lára ìgùnpá ní iye kan kí ni wọ́n máa sọ wá ní what is 800 owó tí mo máa lọ fi ń jẹ chicken Facebook review wọn wà because wọn mọ iye owó they cannot achieve it wọn mọ iye owó almost 1 million nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ mo rà má lè dìde ní ìsìn máa lọ fi hàn yín sálẹ̀ kò sí nǹkan gidi kan pàtó ń bẹ. irú àwọn yẹn wọ́n ní ọpọlọ bọ́tọ̀ ọpọlọ wọn ò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé Esabod ọpọlọ ló fi ń tajẹ́ ọpọlọ ló ń lò fún yín torí pé ọpọlọ mi wà active ni tó pé mo ní ròònù ẹ̀yin ò ní ròònù ni bí n bá lè sogúndogójì ẹ̀yin ò ní ròònù ni àwọn ní kàtígórì kẹta tí mi ò tẹ́ ẹ̀ fi rí mi kí n máa sábà jáde mọ́ mò ń sọ fún yín yìí o torí mo kàn jókòó mo wo gbogbo Facebook yìí pé the same tactics the same abusive words the same way well, they are just revolving round kéye dem are revolve round for the past 2012 àwọn ọmọ tèmi á sanwó yín ẹ lè ra mọ́tò táwọn ọmọ mi ń lò they bought it themselves ọmọ ebi ò bímọ ọ̀lẹ èmi gan òun ṣọ̀lẹ náà gbogbo àwọn ọmọ mi ló ń ṣiṣẹ́ pátá ẹ kàn rò pé ẹ lè ní èbú kankan tẹ́ ẹ lè fi bú mi ìbí ńgbà tẹ́pẹ́ tí íńtẹ́ẹ̀dẹ̀ sọ ẹ parọ́ ẹni mo lórí àwọn ọmọ mi ní ìdínà yẹn wà láì tẹ́lẹ̀ ìsúnmọ́ bí i èmi mo lórí wọn òtọ́ lóhùn ní gẹ́ ń dẹ́ṣẹ̀ kí n lo tẹni ẹlẹ́ni táyé pé bò yìí mo fi bí wọn ẹ jẹ́ ń lò wọ́n kí ló dé kí yàmọ́ bá gẹ̀yìn lọ́lọ́run fi fún yàn ní nǹkan tí ẹ̀jẹ̀bọ́n náà ló fún mi ibi tí yín kan mò ń lò bó tó kó ṣe ro àgbẹ̀dẹ kọkọ́ta èyí náà lo ti yín náà ṣé bí ayé yín ṣe wà yín náà dáa ni wọ́n dẹ̀ lo ayé àwọn ọmọ mi ló ní bísínẹ́sì wọn tíṣà wà nínú wọn péńtà wà nínú wọn painting ẹ tó paint inú ilé yìí over 5,000 mo paint inú ilé ẹ ṣe pé inú ilé yìí ó ní mi ìgbé fún Nàìjíríà this time around Nàìjíríà máa ń ba nǹkan jẹ́ ni Nàìjíríà dẹ̀ tó lọ lo bíi wine colour bíi plum colour yẹn bàtàn kò white ní ìsìn ó wá jẹ́ kí inú ilé mi wà spacious light yẹn bright ká tó wá sọ yìí owó tí mo fi ṣe wardrobe owó tí mo fi ṣe shed I spent over 15,000 pé mo kàn ń ṣe refurbishment kitchen yẹn ó tó ń bọ̀ wá ṣe they pay me 2,000 for the kitchen tí n bá ṣiṣẹ́ so àwọn category kan tán ti lose láyé ẹ rí i pé àwọn commentators with fake profile tó ń búyàn lórí Facebook wọ́n pọ̀ gan ẹbí mi lérè tán fi increase gan tó ń rìn kiri àwọn obìnrin tó ń ta òbò fún sugar daddy ọjà wọn ti kùtà a ní COVID-19 ó dá mẹ́tàlá alẹ́ ó ti dá mẹ́tàlá alẹ́ iye ọ̀nà méjì lọ́nà ti fi gaṣẹ́wó ní ìsìn especially àwọn èjì mi tó máa ń dó àwọn èèyàn kiri tó máa àwọn ọmọ kéékèèké mo fẹ́ babaláyé mo fẹ́ máa kàn ní local government ó máa ń náwó fún mi babaláyé gan ti ń sáfóbò ní ìsìn COVID-19 ò rọrùn iye ọ̀nà méjì lọ́nà fi gẹ́ yóò gbaṣẹ́ lọ́wọ́ yóò tún gboko lọ́wọ́ yín lẹ ṣe rí i pé àwọn element tó ń búyàn lórí Facebook wọ́n pọ̀ gan ẹ wò lóru yìí nísìn mo expect pé kí n máa ṣe ṣáàtì kò yẹ kí n ní ju 600 lọ I have 2.6 watching me now at this time òbó ti lukudéètì ẹ jẹ́ wá lọ ra rọ́bà ẹ lọ ra dídò ẹ lọ sí tinabodbeauty.com torí bàbá olówó gan kò mọ̀ bí o ní COVID-19 o bí o ní coronavirus tí bàbá olówó gan tí wọ́n jẹ́ kó tajà tí distancing ti wà ṣé òní yóò kówó fún ọ ní ìsìn ìta sọ pé kẹ́ ẹ tẹpamọ́ṣẹ́ náà ẹ tẹpamọ́ṣẹ́ ẹ sì mọ̀ pọ́jà tèmi kò lè kùtà láéláé nǹkan ìlera ara ìṣẹ́gun gbogbo èlèmí ń tà
ojúmọ́ lèmi ń tajà tèmi kó lè kó tó pọ́ lọ́run lọ́wọ́ sí rìn àjò mi ni ló ṣe rí bẹ́ẹ̀. You don't need to show us the ara àwọn kàtígórì kan ló kọjá yẹn. Ebi mo ní rìsíìtì mi tí mo show ní ìsìn pé tí mo lọ rà lónìí ni èmi ni mo ní o fún tó wá wú yẹn gan ní tẹ̀sí lọ show tí mo rà. Ebi mọ tó mọ ń bí yín nù torí pé ẹ lè ṣoríire. Ebi mi mo lọ wọ́ mi tí mo fi ń show rìsíìtì. Ẹ mọ̀ pé mi ń banú yín jẹ́ ni. Ebi mọ̀ bí mo ṣe ń gẹ́ẹ̀tì yín. Nǹkan tí mo rà ní 800 euros ó rí ní ìsìn. Pẹ̀lú pé ó wò pé ebi kan wò pé ó máa ga o. Sìgá gan tó ti wọ́n. Sìgá ti di 20 euro. Wọ́n tún ti wá reduce the volume rẹ̀. At least in a day mo mu ṣúgà 20 euro. Times 7 sìgá 140 ni mo mu a week. Ọlọ́run á bá mi ṣe ìmọ̀ tí mu. Gbogbo tí mo máa mu kò kọjá rí ṣẹ́rí Coca-Cola ni. Ìmọ̀ tí mu. If not so, kí ni fìdí? Ìwọ tó sọ yẹn pé bí mo ń ṣàṣe hàn. Kí ló dé? Alára ní gbára ga, ike ń gbára mi ga. Ike ń gbára mi ga. Ẹyin dídì rìn, amukú mẹ́kọ. Gbogbo tí mo rà ní 800 plus ni. Mo ní kó mọ já sí ti rú. Ṣé ti rí? Gbogbo ojú báyìí lọ. Mo ra àwọn frames, mob, curtains, bread, kìíní mo tẹ̀tẹ̀ra flower yìí ti pẹ́. Ṣé rí? Gbogbo ojú báyìí lọ. Ṣé rí? Mo dẹ̀ ra àwọn ní kí ewé wa. Ṣé ti rí? Wọ́n ń gbé skip jọ. Skip tí mo wọ́dà lásán ní 480 ẹ̀rí tó wá dé cubic 8 feet ni. Ṣé rí? Kí ni nǹkan tí mo rà kó ju bẹ́ẹ̀ lọ? Ṣé rí? Èèyàn fẹ́ máa lo almost 1 million. Ṣé rí? Kí ẹ jẹ́ mọ́ àwọn kọ́ọ̀pù kọ́fì ní gòkè. Káwọn ọmọ ètò jí mọ́ mi lára. Yóò disappear ni. Ẹ bá mọ́ wá kiri. Mo fi kọ́fì. Wọ́n ti kó kọ́fì kọ́ọ̀pù. Gbà mélòó? Bí wọ́n ti ẹ̀gẹ̀ kó ná. Pé mo ti mọ̀ rọ̀ jù báyìí lọ. Mo dẹ̀ ra laundry bag. Ṣé rí? But owó yẹn ò ro mí lójú. Because I'm working. Ẹ rí pé iṣẹ́ gbígbádà kí ló tẹ́yìn náà wà lọ́mọ gbáyàn lé ní ká níyẹn ni ò ní jẹ́ kẹ́ mọ́ ṣe búlíbúlì kiri kí tẹ́yìn náà lọ gbáyàn bó tẹ́ mọ́ gbà gbígbá tọ́lọ́pàá ó fi arrest yín o pé má ní kẹ́ ẹ gbáyàn ní ọpọlọ iṣẹ́ ọpọlọ mò ń fẹ́ lọ lo ọpọlọ yín mo rà títí mo rọ̀ ǹdẹ̀ lámèjì ẹ wá ní ayé ò gẹ́ẹ̀tì mi mo ra kúkúrú kan tí mo lè gbé sínú báàgì mo ra kìíní kan because I'm working mo ń ṣiṣẹ́. Okay, mo ra fan fún bí iṣẹ́ nísàlẹ̀. Okay, mo ti rí àwọn cups tí wọ́n wà. Bẹ́ẹ̀ bá kó lè wá ẹ mọ̀ wá kiri. Àti ìṣe afẹ́ dẹkọrétì ẹ̀ dáadáa ẹ ń kó yìí gòkè. Ṣé rí pé iṣẹ́ Ọlọ́run ẹ̀ lè dá dúró lórí Esabod ẹ̀ kàn mọ́ kígbe náà ni. Olúwa rí wípé ntọ́lọ́run fi dá mi láre tí òye ẹ̀yin kásì ní wípé mi ń ṣe ọ̀lẹ ńjọ́ tá ti bí mi. Bí n bá ṣàṣeyọrí yóò bàjẹ́. Tí n bá ti jẹ lọ pé bísíǹsì tí ń lọ yóò bàjẹ́. Ọlọ́run rò pọ̀ fún mi lọ́jọ́ alẹ́. Tẹ́ bá máa wí ẹni àti ìgbà tí wọ́n kọ́kọ́ celebrate mi UK was 2016. Ẹ mọ̀ lólówó ọdún méjì ọdẹ ni yóò ti pọ́dún 5 wàláì business mi ò láti yọ ọdún kan rí tí ó fi fọ́ọ̀lù ṣó yẹ yín èmi nítorí òbí dákéèyàn máa jáde ní èmi máa jáde báyìí máa nánà kùnà ṣáàlì àmọ́ káfí mi. ní ìwà bó ṣe rí ní ìsìn ẹ mọ tó máa wí wọn á ní kọ́ọ̀pù tó rà yẹn a máa fi ń tọ̀ ni torí pé ayé wọn ò ta sánsán wọ́n bí ìbàdí bàtà agbésẹ́gbẹ́ kan kọ́ náà ló bá tán
ló bá kọjá rádaràdà ní níyàbá rárá fẹ̀yìntì iṣẹ́ yòókù dún ní eruku lọ́la. So àwọn category kẹta, that is why if you want to share what is going on Facebook, it's not share ẹ máa fi ẹ̀yin ọmọ ewé ẹ máa fi apá kan ṣiṣẹ́. Tẹ́ bá ń gbọ́ no boring junction Facebook ni, but mo rí kó tó stage kan wípé àwọn show kan wà tó yẹ pé tí n bá débi show wọn báyìí repetition ni. Tẹ́mi bá máa sọ̀rọ̀ mo máa ń sọ tí máa ń ṣe ṣáàtì mo lè mú topic 20 mo lè sọ̀rọ̀ ìlú kí n sọ̀rọ̀ ìjọba kí n sọ̀rọ̀ ọba kí n sọ̀rọ̀ ìyàwó kí n sọ̀rọ̀ topic kan náà ní mo gbọ́ lórí burúkú. Màá wo ṣáàtì yẹn màá kàn kó ń bẹ̀ irú àná yẹn mi tẹ̀ mọ̀ kó wà lórí ṣáàtì. Bí ṣáàtì tí gbogbo yín ka score àwọn tó ní 3,000 against àtànúmì tètè gẹ́ẹ̀tì mọ́ àlọ́ wá pé wèrè yín ti ẹ̀ ní. Nígbà mo lójú àti ríran but àwọn pages kan wà tó máa ń bọ́ èèyàn bí mo bóyá ń ṣẹ̀yìn o. Bible mi dà mo ti dé orí platform D Williams nísìn yóò ti lé lóṣù méjì tó kò sí nǹkan kan tó interest ẹ̀ ṣẹ́rí ẹ̀ mọ̀ nǹkan kan nípa bully ẹ̀ mọ̀ tí ẹ jẹ́ kí n sọ tí viewers fi ń fọ́ táwọn fans yìí fi ń lọ because the same thing the same topic the same thing kókó Ariola Precious tí ìbámẹ́ tó wà lábẹ́ ẹ̀ ní magnifique the same thing lẹ́ máa ń sọ the same thing. Esabod o ọkọ ọmọ rẹ̀ ó dó pa ọkọ ọmọ ẹ̀ pokùnso ńgbà ọmọ rẹ̀ ká mórí bẹ́ẹ̀dì. Esabod o second born ẹ̀ ó ti rìn lọ ó ti fi ṣògùn owó ó ti pa gbogbo èbú yín tí mi ò ju gbogbo yín lọ. Esabod o ayé àwọn ọmọ rẹ̀ bàjẹ́ tẹ́ bá wo inú ilé àwọn ọmọ mi wàláhì they are independent wọn ń béèrè €1 ní ọwọ́ mi torí pé mo ti kọ́ wọn láti kékeré bí èèyàn ṣe ń dá dúró. Tí máa lọ́mọ ní ìsìn tó bá mi kó fẹ́ ra mọ́tò €10,000 wàláhì ó gbọ́dọ̀ ní 5,000 kò yà ní ra mọ́tò yẹn ni ebi ń ṣe tó ń fowó bọmọ jẹ́. À ń bọ̀ sí pé Ọlọ́run fún mi ní àwọn ọmọ tó pé wọ́n tó wá ń tọrọ ọmọ including my first born including my grandchildren wọ́n ń tọrọ owó mo wá rí pé kíní yẹn wà hereditary mi ì rí kí ìyá mi rajà àwọn èrè ìyá mi ò tọrọ owó rí mi ò ń rajà àwọn nígbà tí mo tiẹ̀ wà ní low life àgàn nílùú yìí gẹ́gẹ́ nìkan jáde èmi ò ń rajà àwọn tí ìbálágbára mi ì ní rà aláwìn ò sìn mí lówó rí wọn ò fáṣọ mi yárí mi ì dẹ́ ń tọrọ owó àìmọ̀ owó béèrè ló ń jẹ́ kó máa lù mí ní jìbìtì òbò wọn ò kówó lórí òbò mi rí bó ṣe dùn tó thank you ni mi ì mọ̀ béèrè ni the same time àwọn ọmọ mi náà mọ̀ béèrè ni àwọn ọmọ mi ò tí ì torí owó fọkùnrin ṣé mọ̀ ẹ mọ̀ pé wọ́n ní ilé ẹni láti ń kẹ́ṣọ̀ọ́ ròde mi ì dẹ̀ mọ̀ pé ìyá mi ní ìrẹ́ pé ó yà lè ju bàbá mi lọ kó yà lè lẹ́sẹ̀ rí pé tí n bá ní relationship ní ilé ẹ̀kọ́kùnrin méjì lẹ́ẹ̀kan náà bọ́tẹ́ yọkàn yẹn máa dò pa mo máa dò pa ni nígbà bá dò pa tán mo gbọ́ mo láwọ́ mo fomi lò ó ń dó mi ní 10 times 1,000 a day yìí ní fi òbò jẹ́ ọ́ níyà yìí ní sọ pé ó rẹ̀ mí tó bá ti ẹ̀rẹ̀ mi tí ibi iṣẹ́ dé tó bá fẹ́ do mo ní sáì kan tí máa fún ẹ tí mo pé kò ní affect mi kí n ti iṣẹ́ kí àdìkó rẹ̀ mi báyìí wọ́n ní sáì tí ń fún ọ kò tiẹ̀ ní affect mi bẹ̀ ní nǹkan sùn lọ ní tó bá ti rí ìbọ̀ kò sí sáì tí ó kọ̀wọ́ mi. kí wá ni mo fẹ́ gba bribe lọ́wọ́ Nigerian sef ẹ dá mi lọ tá a bá sọ̀rọ̀ Nàìjíríà ó ti gba bribe o bàbá sọ̀rọ̀ ọba àwọn kan ti fún bribe o I swear to God Almighty I swear to the God in don't who are from heaven I don't take bribe from anybody I'm a very hard-working woman. Ìjọ́ tí n bá ti gba bribe Nàìjíríà mi ní lè sọ òtítọ́ ọ̀rọ̀ Nigeria leaders wọ́n dẹ̀ nídìí ẹgbà wọ́n nídìí critics o kẹ́ ẹ bú wọn ebú máa ń dùn wọ́n gan-an but ẹ̀yin tàbá wà Nàìjíríà máa yàn máa àdírẹ́sì yín nínú glasses kékeré glasses ewé ni mo lò yín ó ti wà cloudy. èmi ò ní hidden agenda kò sí nǹkan kan nínú ilé tèmi abẹ́bẹ́ dì mí wá fẹ́ ṣí sókè fi ṣí sókè èmi ò lóògùn kankan
gbogbo oògùn mi oògùn 3 AM oil mi lọ oògùn bá wò pa bí ò ní dáa fún oògùn ló lọ ọjọ́ kan yẹn pọ̀njú ó kì í mi ò rí jẹun lólé orí kíláàsì sì ń pọ̀ bẹ̀rẹ̀ ọwọ́ kan mo dẹ̀ fi ń wọ̀ gbogbo nǹkan tó wà nílé mi sí kẹ́kẹ́ orúkọ ọlọ́run ilé ìṣọ́ agbára tèmi olódodo sì wọnú ìgbẹ̀rù sí ẹ̀ ń bá fẹ́ darí ẹ̀ ń bá darí sọ mí yóò ráre ikú ni bó bá ti tọ́ mi tí ń tọ́ tó kàn dárúkọ Esabod for negative kínní o ò lè rógò rẹ lò tó fi kú ìlérí àti májẹ̀mú ọlọ́run sí mi ni ìlérí àti májẹ̀mú wà á tọ́ kí ló ń tọ́ mi fún kí ló ń forúkọ mi já star kiri fún má forúkọ mi já star kiri bí blogger lájọ pé ara èmi jẹ́ bí ọba yín àbí mo jẹ́ politician ẹ bá fẹ́ já star ẹ̀sùn táwọn APC àti PDP wọ́n ń jà lọ́wọ́ báyìí wọ́n ń dì káàmpù kiri ní báyìí nǹkan kan ò lé wọn wọ́n ń lera wọn kiri ni gbogbo wọn ń dì káàmpù kiri ni ẹ gbowó ọ̀rọ̀ sọ vice ọ̀ṣìmọ́lẹ̀ bó ṣe ń dì pẹ̀lú ra wọn ní ẹ ní rí yẹn sọ you are cowards ṣé mi jẹ́ bí gọ́ọ̀mẹ̀ntì yín ṣé mi kó owó jẹ ni I'm a blogger ó lè ti ń ṣiṣẹ́ kí babaláku yín tó sáyìn sórí Facebook kí ló tẹ̀ sọ nípa Nàìjíríà táyé yín ò bá bàjẹ́ ayé yín ti bàjẹ́ ẹ ti ẹ̀ sọ nípa omíyalé tó ti ẹ̀ ṣẹlẹ̀ ẹ discuss nípa kò sómi nílùú kò sí náà nílùú ṣé mi mò ń rúùlù yín ni Esabod o ó dọ́kọ ọmọ rẹ̀ pa o Esabod o ọmọ ẹ̀ ya wèrè Nàìjíríà o Esabod o kò mọ bí tó ń sin ọmọ rẹ̀ sí o Esabod o ayé àwọn ọmọ rẹ̀ ò dá nígbà tẹ́ máa sọ ọmọ lẹ̀ ń dárúkọ ẹ wá pé mi ì ṣe àìjẹ́ náà ibi tó bá wù olówó ẹni ní ń darí ẹni sí ẹ sọ pé Esabod bá yí ọmọ níbọ̀ jẹ́ Esabod bá yẹ ọmọ rẹ̀ lẹ̀ ń pariwo Esabod ó gọ́mọ rẹ̀ jẹ́ o Esabod ọmọ rẹ̀ kí ni ọyàn bíbí mi ọyàn tó mú yìí ni nà ó gbọ́yàn mi ò jù báyìí lọ ọyàn mi ní ìrándú ara wa ni ọyàn mi mo fún wọn mu èmi mo gbé wọn fóṣù mẹ́sàn-án ó ṣe àkànyìn bá wù mí lọ́la ní ìsìn mo lè sọ wọ́n dolóńgbò ó lè sọ wọ́n dẹ́ pé ìwọ yátínà yá yí padà bí mi mo bí nǹkan mi mi mo bí nǹkan mi. Sẹ́mi ni ìjọba yín tó bá yé yín jẹ́ èmi ń lọ́mà tí ò san sálárì fáwọn tó ń gbálẹ̀ ẹ rí yẹn sọ that is why tó pé gbogbo yín máa ń fọ́ ẹ lè ti kọ́kọ́ jẹ lọ́kẹ́ lo tọ́pìkì Esabod bí i 1000 wóyìn ẹlẹ́ẹ̀kejì lọ Esabod 1000 wóyìn tó bá máa fi sóbí oṣù méjì ẹ̀nì rẹ̀ ni wòyìn mọ́ ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀nì rẹ̀ ni wòyìn mọ́ torí àwọn èèyàn ní wà interested pé wọ́n máa kọ́ mẹ́rin pé n tó lọ Nàìjíríà ju tẹ́ ń sọ yìí lọ n tó lọ Nàìjíríà ju tẹ́ ń sọ yìí lọ ṣé mi mo jẹ́ election boss ni àbí mo jẹ́ bí MC Olúọmọ wo ni Esabod èbú wọn ti máa ń gbogbo èbú mi Esabod is so ugly mo dúpẹ́ pé mo ugly going 60 ẹ fi fọ́tò ìyá yẹn hàn wá gbogbo ẹni tẹ̀sí bú mi kò sí ètò dáa tó mi nù yín in March I will be 60 no wrinkle no one wrinkle ugly náà ni nígbà bá rí báyìí bó mo ṣe rí gbà Ṣàngó Òde ẹbí ra yín léèrè kò sí ètò dáa tó mi kẹ́ tó lè sọ pé mo ugly ẹ fi fọ́tò ìyá yẹn hàn wá mi àti ìyá yín lájọ rẹ́jọ́ mo sọ pé tí n bá rí ègì ìyá yín eyín kan kò sí lẹ́nu ìyá yín mọ́ torí ẹ̀yin gan dàbí ògúfe ìyá yín òdìdí mọ́ dẹni oṣù kéléwájú oṣù lẹ́yìn so ọ̀rọ̀ yín lórí Facebook ẹ tó bá ń dá ẹ lè máa dára yín lò bóyá torí BBC connection lèmi Broadcasting Corporation lèmi ok mo tẹ̀ ti fi ímeèlì wọn hàn yín rí kí mo tẹ̀ ń dìde fún wọ́n ń wò sùnsùn lórí Facebook wọ́n wá rí pé speaker kankan wáyé tó fi send invitation sí mi Esabod èmi lọ́nà tẹ̀sán páwọn èèyàn ńláńlá wọn ń gbé wá àwọn tó lóko èmi ò sì ní level yín mọ́ yín tí mo wà fún ni wípé olóṣèlú tí èyí tẹ́ fi ń ṣorí burúkú tẹ́ pé Esabod ó ti lórí ọmọ ewé o ọmọ ewé dẹ̀ sọ pé ẹ̀fà wọn lẹ̀ páwọn làwọn borí wọn lẹ̀ èmi ò tún mọ tẹ́ fẹ́ sọ àbí gbà Kasali wá sórí Facebook ẹ̀ ọmọ ewé ẹ gbàtú sílẹ̀ ẹ̀yin ọmọ ewé iye ewé ti dèyìn sínú kòkò
bó bá yẹ pé mi ní Prophet Kasali mo ní ẹ máa gbàtú sílẹ̀ àwọn ọmọdé kọ́mẹ́ǹtì sábẹ́ Kasali pé fi àwọn lẹ̀ wọ́n tù wá I love ẹ̀ bàgẹ́ ẹni kí ló wí yẹn ní ẹnìkan kọ wípé dádì ẹ fà wọ́n lé àwọn ògbà tì sílẹ̀ ọmọ tó ń sọ ni àní wọ́n ti lórí ẹ̀ àní mo rí Esabod dẹ̀bọ̀ra lóru mo tún dẹ̀bọ̀ra àmọ́ wá ṣe nǹkan o èmi náà bá tún jáde mo ní Kasali ibi pásọ̀ ọlọ́run ló pe rẹ̀ tó bá ṣe pásọ̀ èṣù ẹbọra sì wà bọ̀ tó yẹ kó ti dè mí mọ́lẹ̀ ó yọ sí mi ó dẹ̀bọ̀ra gbogbo ojú gbóǹkan báyìí lọ èé o ìkòkò dúdú ń bẹ lẹ́yìn yàrá rẹ̀ bẹ̀lẹ́ bọ́ra ń gbé ní Kasali ó tẹ̀ ẹ́ kó sẹ́ tó bá méjà tó ń wín ni ṣé ẹ rí ajá rẹ̀ tí ń sìn oní ń dolóru ní ìṣọkọ rẹ̀ Zoe wọ́n máa ń tó níwọ̀ lòńdómi àmọ́ wá ṣe nǹkan wọn èé o ó kú ti sọ pé pápá wèrè Facebook mo fẹ́ ta á tán mo ní Kasali wọ́n ló burú bàdàgàn olóògùn bí ẹ bọ́ra kò sẹ́ni tó bá jà báyìí tí n kú mo ní Kasali I will finish you ó bá tán jáde èé o ṣé ẹ rí ilẹ̀kẹ̀ tí ń ta ilẹ̀kẹ̀ ẹsẹ̀ gí ni ilẹ̀kẹ̀ ẹsẹ̀ gí kẹ̀ ó bá sì gbé ilẹ̀kẹ̀ ìyá rẹ̀ rí sí kátó àpèkẹ́ wá ìyẹn ilẹ̀kẹ̀ yẹn dàbí ejò báyá ní. ẹgbọ́n spokesperson the Kaasi kí lè bo ilẹ̀kẹ̀ ẹsẹ̀ gí làwọn wèrè náà sáré lọ Google wọn lọ́tẹ̀lẹ̀ kẹsẹ̀ gí ilé Google wa ní not found wọn á kọ́ wọn bàbá wọn ní kò gbé òyìnbó ṣẹ̀gí dídìrín èèyàn ló ń gẹ́ ṣẹ̀gí wọn ní mẹ́rin after ṣẹ̀gí ni wọ́n á lè túmọ̀ English ṣẹ̀gí kiri gbogbo ẹ̀ ń bá ti ra yìí orí mi tẹ̀ wá lánàá ojú ọ̀run ń pọ̀ yìí Kasali ń bá tiẹ̀ jẹ́ ẹ mọ ṣẹlẹ̀ yìí yòókù ẹ mọ tí mi fi ń dá yìí ló gbogbo ẹ̀ tẹ̀ ń jáde fún mi ẹ ló kọ kálẹ̀ ló kọ ni ẹ rẹ̀ pé nígbà tí kọ́lé olóòtú jáde báyìí tí mo gbátẹ̀lé ó gbà fọ́gẹ̀ ẹ̀ lásìkò ní wọn máa dá eyín tó pé tẹ bá ń sọ̀rọ̀ ìtọ́ ló ń lu lẹ́nu eyín yín gan funfun gbogbo ẹ̀rí gé máa dá eyín lu ẹ̀ ló kọ àní tálántolo tí mo dá lóhùn gan mo regret ẹ̀ ọlọ́run mo regret ẹ̀ bẹ́ẹ̀ ni ìní gbọ́ ẹ̀yin olójú méjì máa nìka o ẹ níka o ẹ rí ńlá fọ́jú ẹ sì yàn mí jẹ wọ́n ní Kasali wọ́n fi afọ́jú ìkó wa lómi ọ̀bẹ̀gẹ́ ọba dáre mọ́ ń lógo dúdú gbogbo irun bó ṣe wà ní gbogbo parí ẹ nígbà máa rí Kasali ńjọ́ kejì tí ó jáde ó sì sáré lọ fa gbogbo orun gbàgbá ní. mo ló tiẹ̀ kárí mọ́ ń gbọ́ràn mo ló tún wá kù kan tó bá ń sọ̀rọ̀ báyìí ìtọ́ máa ru ni a máa gúfẹ̀ mo ní kí ló dé ìtọ́ ṣe á ru lẹ́nu ẹ̀ nígbà máa rí Kasali ankaṣẹ́fù tó gbé wá tó ní ṣáàtì ó tó yìí ó jẹ̀ mọ́ ń gbọ́ báyìí ibi mo kọ́ bó ṣe ń gẹrun ẹ sì kìí sí ìsinmi ẹlẹ́tìkẹ́ olójú méjì ẹ̀ mọ̀ ní káàró ibi tí ń gbàjú mọ ìyàwó àtọmọ ẹsẹ̀ Kasali ojú kan ló fi ríran ojú kejì ò fọ́ I'm very sure kí pé mo gbọ́ láti kíní ojú kan ló ń dún ojú kan sórí ètò kéré yẹn ríran bá tún ní Kasali ó gbé bá bó ń bọ̀ dá gbẹ̀yìn Kasali máa ń tọwọ́ bọ̀ fúrọ̀ tó bá ti ṣe ó máa ń họ̀dì ní gbogbo ìgbà tó bá gbé mọ́gàjí lé wọn wá pè lẹ́gbẹ̀ẹ́ ó ní kí yẹn wá sọ̀rọ̀ nípa ìyàwó rẹ̀ tó kọ́ ọ̀lẹ̀ nìyẹn náà bá tún dórí kíní nítorí ẹbí yín ṣe à ń tọwọ́ bọ̀dì báyìí jáde ẹ̀yin eṣinṣin orí òkè yẹ ẹ̀ láàánú ẹ sì ń jà fọ́jú bó ti ẹ̀fẹ̀ kó jẹ́ ká tún jọ ṣe dírámà mo sì ń débi èrò ibi tẹ́mi ti mọ̀ pé Ọlọ́run tó wà lẹ́yìn mi kò sẹ́ni tó lè wọ́n ni kí ni wọ́n ṣe CAC kan wọ́n ṣe disclaimer fún pẹ̀lú fídíò wọn gbé tó ní wọ́n lé Kasali dànù KMS wọ́n lé káàkiri ni pé bó ti ẹ̀yin ṣe rádaràda ẹ̀yin wo wà ní ẹ̀yin tó tẹ̀ ẹ̀ lógo tó pé mo ló hàn dì ráyẹ
ẹ má pa wọn kòkòrò tó lè dà Ọlọ́run ló lè dà ẹ̀yin ìsinsin sọ yẹ máa jà fọ́jú ìdí tí ń yún ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò fẹ́ họ́ọ̀dì ni o tẹ̀pọ̀ mo ló ń họ́ọ̀dì ó wá sámi sọ fún mi pé kòkòrò orí òkè Esabod òun fa afọ́jú bu mi mo ní afọ́jú ni ọ́ bíbélì gan afọ́jú ló pe Bartholomew ó ló kọ́ mi blind prophet ni ọ́ mo bá lọ Google Vanguard bó ní sórí news náà kọ́ fún a blind prophet blind Ọbádáre blind Bartholomew nígbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àjọ tatan ni mo ní Kasali ń bàjẹ́ gẹ̀ẹ́fẹ́ mi wà wọn balẹ̀ jàyè wọ́n máa ń gbọ́n lórí fóònù pé màmá Kasali burú gan oògùn burúkú wà lọ́wọ́ ẹ̀ ó máa ń pààyàn ni mo ní èmi à ń finish ẹ̀sẹ̀ Kasali dà lé mi ìjà ṣé tó máa ti ń jà lórí Facebook bẹ́ẹ̀ máa rí irú ẹ̀ ń pòwe sí Genesis ó tí ẹ wọ́ọ̀sì ju ti Genesis wọ́n gan rẹ́pù bó ṣe lóòríran yẹn ìgbà air condition fẹ́ gálé lérí lọ́lápọ̀ àbíṣe sábàbí ní ẹ̀gẹ́ air condition bùnmi fẹ́ fi air condition pa mí. àsìkò tẹ́ bá ń gbógun tèmi lówó ọwọ́ mi máa ń pọ̀ dẹ̀ kí mo fẹ́ máa bọ́dà ara mi fún so ẹ̀yin speakers tẹ́ ń bú Esabod you are a waste to your generation. ṣé ẹ̀rí tó ń lọ Nàìjíríà ni sójú yín fọ́ ni o jẹ́ speaker o fẹ́ sọ̀rọ̀ èmi ń pariwo ẹ fún wọn lómi o tómi bá ń yọ o gọ́tà máa clean o ẹ̀yin náà jáde pé ẹ fún wọn lómi o tó bá di pé bíi mẹ́fà jáde gọ́ọ̀mẹ̀ntì náà ojúmọ́ ń tì wọ́n ṣé mi ní ìfún yín lómi ni ó sì jẹ́ pé gbogbo ẹ̀ tẹ́ máa ń jáde fún mi gan ẹni partial stroke ẹni partial rẹ̀ yín ẹnu yín ni ìkan tí ẹ̀ jáde yín ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ó dì ní bí irú ó dì ní burú ó wá ṣapá bí áńgà ibo tí rẹ̀ tó fáìn jù mí lọ tí mo lè dá lóhùn tí màá ti torí orúkọ dá yín lé mo lè ti torí pé ìrìn yín olórí yín gan ọrùn yẹn suspension burúkú ni àfi bíi ti tòlótòló dẹ̀ẹ́nà tí pẹ̀ tí ń darí yín tẹni ọ̀gá Esabod yẹn ọ̀gá mi artificial leg ní irin bẹ lẹ́sẹ̀ rẹ̀ egungun kọ́ ló ń bẹ níbi apá ọ̀tún irin ni ìlàlébù wàlá ìlàlébù lára n tó kú lára mi kò jojú òbò mi lọ òbò mi ti rọ ọdún wọn sì ti mo sì ti bèrè lọ dókítà ọlọ́jọ́ orí ni pé kò fáàmù mọ́ ni abámu dàtí ṣàkàlà rárá ìyìn tóbi jù ìyìn sanra jù ọyàn mi ò tóbi jù ìdí mi ò tóbi jù ìyìn mọ sunkún lórí láì gbogbo gbà wọn gbẹrù lórí mi ìṣeṣe kárí mi ìlọdọmọ gáréèjì ìlọdọ lórin ẹ kó ṣì ẹ gbà ẹ wọlé ẹ̀yin ta ni ẹ̀yin ò ṣe sọ nígbà mo kọ́kọ́ ṣe take away lórí Facebook mi sọ tàwọn tí take away I did it in March 28 mo ṣe lẹ́kọ̀ọ́ mo ṣe ní Ìbàdàn ẹ̀yìn ìgbà yẹn owó tí mo sẹ́ndì sí àwọn èèyàn Nàìjíríà mo àtẹ́bá tó fẹ́ kí n gbé kí ni dọ́kúmẹ́ǹtì jáde is over million. èèyàn mo pè yín ni wọ́ọ̀tì kí n fún yín lóúnjẹ wọ́ọ̀tì kí èèyàn mo pè yín ṣe fún gbà tí pé COVID-19 yẹn tó kọ́kọ́ dé kò sẹ́ni tí ó wà move to tears ó jẹ mí wọn gbá mi rí ẹ gbá mi Nàìjíríà ìṣẹ̀lẹ̀ ṣe ṣàánú yín báwo ẹ̀yin tẹ́ ẹ ṣàánú ara yín ṣé má tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni mo ń pariwo pé ìjọba Nàìjíríà gbogbo kọ́ńtírì wọ́n ní kí wọ́n sanwó ilé wọn ò gbé bíìlì wá mọ́ ẹ ṣàánú àwọn ọmọ tí ò ṣiṣẹ́ Nàìjíríà tó ń mánéèjì tẹ́lẹ̀ mo ń pariwo nìtàn jáde ń di mi ní tó ń ṣe pù ló kà mí lára bí abiyamọ. bá bẹ̀rẹ̀ sí ṣe 20,000 máa transfer. màá súnmọ́ kọ̀ǹpútà tí bá ní ọmọ ń pa máa tó fi hàn yín èmi ò ń parọ́ mo ti fi hàn yín jọ yẹn èmi ò ń parọ́ ẹni tí mo fún ní 400 euro gan ó wà nù ẹ torí ó jẹ mí mo bá ń bá yín sunkún ayé mò ń sun aṣọ́kù ń sunkún ara wọn ẹ bá ń gbọ́ òkú ó ń sunkún ara wọn
wọ́n pín gẹ̀ tán ní 28. bó bá bẹ̀rẹ̀ sí ń háwó àánú wọn mọ̀ ọ́ ṣe mí àánú wọn mọ̀ ọ́ ṣe yín fẹ́rí. èmi ọlọ́run bá ní pé kí n slow down kí n wò wá yín mo bá mú tọ́píìkì tó jẹ́ Nàìjíríà mo bá ń gbọ́ Esabingo olówó ogbó mi ìyàwó èrè mo ní is me ẹ̀gẹ́ kúkú fi yé mọ́ fún yàn mí. èmi ò parọ́ ẹ wá rántí pé èmi ò ń ṣe rùsùlà spíkà ni mí gbogbo spíkà tí wọ́n ń fún yín ní nǹkan lórí Facebook wọ́n gbé donation jáde ní pé we want to help people in Nigeria can you èmi ò gbà donate from my own pocket èmi ò ṣe tó ń tọrọ owó tọ́mọ yóò bá fẹ́ ta mí lọ́rẹ kán ta mí lọ́rẹ màá ṣàdúrà fún wọn but mi ì ń tọrọ owó kí ni mo fẹ́ ní ọmọ ewé lára fún nígbà tí mò ń gbàdúrà pé gbogbo alájọ́ ń lọ bí gíga ṣe máa wá gbowó wọn tán bá wọn ṣe fẹ́ jù mí lọ bí o ṣe tó ń tọrọ owó bí n bá lè fún ìyìn gbà lọ́wọ́ rẹ ẹni tó ti kú lẹ́yìn ìgbà yìí ní gbogbo àwọn Nàìjíríà wá sọ di scam lórí Facebook mo fẹ́ sọ kọ̀ǹpútà mi kẹ́ lè rí owó tí mo sẹ́ǹdì náà ìgbà yẹn wá sọ di scam wọ́n ti pé àwọn èèyàn fi ń gbá wọn donate into this account wọ́n wá bẹ̀rẹ̀ sí ń gbá wọn máa wò pé Esabod tẹ́ ní kò dá yìí owó mi my personal money mo ń ṣe ọ̀pẹ́ ẹ̀rí mi nísìn ẹ jẹ́ kí n délé ìwé kí n má wà nílé ìwé ẹ̀ mo ṣe máa rí n máa dàbí ìyá Haiti eruku àti bù mí mo ń ṣiṣẹ́ kí n tó lówó ní mi ò gbé PayPal kalẹ̀ wípé bóò ni ibi tẹ́tí mọ̀ pé wọ́n sọ kí nìyẹn dé 419 ó pèrè ní speaker tí ìṣe pé kíní COVID-19 wá dé ẹ̀ wá ní pé kó máa dáwó fún yín. mi tí fẹ́ kọjá torí àwọn messages tó wọlé bó ṣe dé orí I sent a message to a number I got on website on 27 of May. Introduced myself and stated my health challenges, including my phone number. I was checking your messages every day for a reply through the person was on the person was always on and off, but didn't reply me until 4 June. Even that I wasn't pleased with her response. I just told her I would get back to her. Mommy said I should call you. My mom said I should call Auntie Esther to guide because I don't want to compound problem. I don't know. I will make payment on you. I don't know what you are talking about. You text. Tell about my volume of course. Text. And again, if you know what is wrong with you, go on the website. Anything to relate pé èèyàn ò ronú ní àìsàn tó relate mọ́ èèyàn ní HIV gbogbo ẹ̀ ló wà lórí website. Wáyé mi ń ṣe babaláwo ṣé fẹ́ kí n máa gba yín tẹ́ bá pè mí ní wípé iṣẹ́ tó lé ẹgbẹ́ wáyé o gbogbo ẹ̀ ti wà lórí website olóyìnbó kíní lè mi. You can only talk to me on Wednesday. On Wednesday, I've given you a day during the week. On Wednesday from 4 p.m. to 9 p.m. Don't call me to come and settle fight between you and your husband. I'll block you. To bá ní complication torí pé kò sí lórí line pè mí ní Wednesday màá ṣàlàyé bó bá ṣe jẹ́ èyí tí ò bá sí oògùn ẹ̀ máa ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ má tọ̀ra yín kò sí oògùn ẹ̀ mi ò ṣe babaláwo tó ń parọ́. Nóòtì ṣe àpọ̀ báyìí ní forúkọ ẹni yẹn o ẹrù mímú nǹkan fẹ́ẹ̀kì ni ẹ wo nóòtì ló ṣe wá pọ̀ báyìí àṣokọ́ lanti Esther kí ló dé tó bá pè mí ṣé mo fẹ́ wá mú infertility ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ mí ní mú kúrò ń bẹ́ẹ̀ dé a àti explain 5th of June mo ṣe fẹ́ dúró sí Nàìjíríà pẹ̀lú bí mo ṣe ní mi ìṣàánú mọ́ ẹ ṣáàrí world remit ṣé mi mo ní gbogbo ilé ṣé mi mo ní gbogbo ilé ṣé ti rí ẹ ṣáàrí àwọn déètì o ṣé mi ni mo ní gbogbo ilé ṣé ti rí Adọ́lágbé tẹ́tí Mọ̀dínà tù ṣé mi mo ní kì í ṣe péjì kan o ṣe pé 29 of March lélẹ̀ ti stop ẹ̀yẹ kí n wá lọ sí second page ṣé mo mọ̀ yín rí ni mo wá rí i pé you are so rude ṣé tún rí second page ni ṣé ti rí ìlẹ̀bí Nàìjíríà
Wàláì ìǹdẹ̀bí ẹnìkan ní 102 nígbà tó gbé gbogbo wàhálà ilé ayé ẹ̀lẹ́mi lókè ìkan ní 150 ìkan ní èlò lè wòye 400,000 bó ṣe mo mọ̀ yín rí ni mi mọ̀ yín rí wàláì jẹ́rí 350 fún yàn kan bí wàláì owó tí mo sẹ́ndì gan pé má jẹ́ pọ̀sítẹ̀ yín tún ra lé mi ní Turkey but mo wá rí wípé heaven help those who help themselves mo wá rí wípé need the help need the help o àwọn tí mo ṣe ń continue láti máa fún lówó lọ àwọn tó jọ mi ewé tí mo mọ̀ tó ń gbé Nàìjíríà ni bó bá ṣẹ̀ṣẹ̀ join o qualify o don't come inside my inbox I won't give you I will even block you àwọn tó ti ń tẹ̀lé wa ti pẹ́ tó ń sọ pé Nàìjíríà làwọn wà àwọn tó kù nìyẹn ẹgbàá yẹn mo tún ń san 1,000 fún Àjọkẹ́ Adéwùmí ní last month pé 1,000 euro that is about 450,000 naira lórí láì mo ti san bẹ́ẹ̀ ẹ pé àṣehàn yìí náà ni mo ní kó bá mi hàn tẹ́ bá fẹ́ nǹkan tó tàkò wá fún mi but ǹjẹ́ help ara yín tẹ́ bá wí ó ń fowó póòsì ẹgẹ́ ẹ fi póòsì mo ti dán ìyàwó nínú gíga àti kò sí mímu mo ti dán wò mo ṣe ń ṣàánú bẹ́yìn náà wọ́n ní ọmọ tala máa gbégun ẹṣin tí ò ní sọ̀pàkọ́ náà ẹ̀dá mi ló bẹ́ẹ̀ bá wà pósìṣàn mi ẹ̀yin náà ó póòsì ọmọ bàbá tala fẹ́ gbé gẹṣin tí ò ní sọ̀pàkọ́ náà ẹjọ́ nítorí Ọlọ́run ọkọ̀ ẹ̀pẹ́ báyìí má ti rówó báyìí iwájú Wàsíù ilẹ̀ tí ń lọ pé kó máa pariwo yín tí n bá mo wó tọrọ ni àwọn ọmọ ewé lówó wọ́n ń dáwó fáwọn ara wọ́n ń dáwó fúnra wọn gan wọ́n help ara wọn gan wọ́n ní so many groups tó ń help àwọn èèyàn gan láti Amẹ́ríkà láti Canada wọ́n ń fáwọn èèyàn lówó gan tí n bá sọ fún wọn lẹ́yìn pé mo ní court case ẹ dáwó mo ní 10,000 àwọn ọmọ ewé máa dá but I don't need it kí lè pé I'm not a fucking millionaire I'm a normal person like you mo kàn believe pé ilé ayé la máa fi gbogbo ẹ̀ sí ilé ayé ni ọmọ mi ò ní mi lára mo jáde mo lọ store mo ná 800 plus euro torí mi ò ní bùkátà ni bùkátà mi ò ju sìgá lọ torí mi ń mọtí mi dẹ̀ ń mu drug tẹ máa wí Esabod ní wọlé aṣọ tí mo ní gbogbo ẹ̀yin speaker ẹ̀ ní láàjẹ́ I'm not the type tó máa lọ ránṣọ Nàìjíríà máa ránṣọ ìrànkà I am not I invest on ready made design ready made mo dey like ṣòkòtò gan ta ni ọ̀rọ̀ yóò lè sí lórí Facebook kí ló dé tí mo sọ pé kó má pé anybody kó má pè mí láti Nàìjíríà ìgbà tí mo ṣe bá daisy 2016 mo mísì ẹnìkan tó ní wọ́n ní ẹni ṣe lẹ́nu NPC ó dẹ̀ pé wọ́n ló fẹ́ fi oil block yìí kó mọ tí ń gẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi ṣe present fún mi ní ìgbà yẹn ibi òde mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe pẹ̀ láti Nàìjíríà mo bá hojú mọ́ why you calling me ó wá rán ẹ̀gbọ́n ẹ̀ sí mi ní UK but mo ní mi ò fẹ́ mi mọ́ tí ń gẹ́ blọ́ọ̀kì bọ́n fún mi blọ́ọ̀kì gan ní ọ̀bùlọ̀k mi ní gbà alẹ́ mi ò fẹ́ owó wèrè kankan tínú ará ìlú Ìbàdàn kí Nàìjíríà sọ pé lókè wọ́n fẹ́ sọ mí di alákìjà I will not accept it gbogbo ala máa kú náà ìdẹ́sẹ̀ tó máa gbówó lọ ọ̀run tẹ́mi bá enjoy oil block money hospital wo lálákìjà kọ́ fún yín nígbà coronavirus ó lè dà kọ́ hospital Dangote lè dà kọ́ hospital lásìkò tá à ń sọ yìí kì í ṣe big hospital kó tiẹ̀ kọ́ bí mini clinic pé kẹ́ lọ́ máa wò fún pa yín tí máa wà position wọn ti máa ṣe nìyẹn but I don't even pray to be in that position I don't want to be a billionaire I don't want because máa fi tọrọ tán ni mom see me take off your glasses due to the reflection kí ló dé alálàdé sáré ẹ ya wọ dìdìrín yìí ó lè ṣe kó má kọjá ayé mú mẹ́ẹ̀ mi kàn fẹ́ paríkọ ẹ̀ mú mẹ́ẹ̀ ìwọ wálé ayé wá fẹ́ràn ni ó wálé ayé wá fẹ́ràn ni ìtàn sọ olùkọ́ wọn absorb glasses oríṣiríṣi ló wà glasses tí mo ní reading glasses tí mo ní ó lé 40 bí n bá wà ní ipò alákìjà ìṣẹ́ tí mo mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì owó gọ́ọ̀mẹ̀ntì ni ṣé alákìjà ò lówó kò lówó tó yín
Dangote olówó tó yín, opportunist làwọn, owó ìjọba ni, owó yín ni, owó yín ni. It's just like pé kí wọ́n náà fún mi ní oil block nísìn. Màá fẹ́ máa gbé blọọkì yẹn lọ sí ìlú òyìnbó kó kàn lọ refine. Wọ́n fi ń kówó jáde ni, wọ́n fi wọ́n kówó jáde ni. Làyà wọn ṣe ń já. Ẹ rí i pé Buhari threat wọn kún fẹ́ gba license lọ́wọ́ wọn. Ìgbà yẹn wọ́n wá ní pé àwọn alákìjà Dangote ní pé kán vote fún Àtíkù. Àtíkù sọ pé wọn ò ní gba license. Táwọn ọmọ Nàìjíríà sọ pé àtẹ bá vote fún Àtíkù ó máa ta odidi Nàìjíríà ni. Sọ́ńtì Ọlọ́run wà. Stop it. Stop it. Stop it. Ìgbà wọn tó ń jẹ́ Ọlọ́run wà kiri. Mi ò ṣe ń custom. Mo ti post ẹ̀ lẹ́nìí, ó lè má dọ̀dọ̀ yín fóṣù kan. Stop it. Coronavirus time láwọn ẹ̀. Stop it. Ẹ máa ka about kẹ̀tọ́ order. Give for 5 days to 40 days. Stop it. Máa nà mí. Ó rí mẹ́sẹ̀gì nínú tuntun ilé ìṣọ́. Okay.